jẹ́ kó ṣe bẹ́ẹ̀, jẹ́ kó bold. Ya ilahi wa udati ya sami'an lidawati anta auli wa quwwati fi dhabi wa udati bismika Allahu abutagi fudhan likudiwati fahuwa tawfiqu mukidhi min dhalami wa khairati ya ilahi wa udati ya sami'a lidawati anta auli wa quwwati في ذاتي وعودتي إنه عالم جلال وهو حور بعزمتي زاده الله ربه في ذكاء وحكمة يا إلهي وعودتي يا سميعا لدعوتي أنت أولي وقوتي في ذهبي وعودتي يظهر لقلب وعده ليس أحلى لرشوتي يشهد ليرد عنه ذو خصال وخبرتي يا إلهي وعودتي يا سميعا لدعوتي وقوتي يا رؤوفا بعبدي يا مليا برحمتي زد المولى يعرف وطا سوني من كل قشوتي يا إلهي وعودتي يا سميعا لدعوتي وقوتي ربي فريم وكبرو أصل خير ونعمتي قول أكيو بغودو كل عالم بنصرتي يا إلهي وعودتي يا سميعا لدعوتي أنت أولي وقوتي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Ìṣẹ́ kì í wẹ́ ní tí kò níyì lọ. Àbùkù kì í wẹ́ ní tí kò ní nǹkan. Omi adágún àbèrí lójú. Èyí tí ń lọ tí ń bọ̀ ló mọ́ kànga. Àrọ̀ àràbọ̀ lòṣùpá fi ní iyì kárí ayé.
ẹ̀dá tó bá níbi ìrètí ò lọ òsì ló ń falẹ̀ ẹsẹ̀ yóò sì rí nígbà òsì bá kan tẹ̀ǹtì sójú lé kàyé lówó náà sì débẹ̀ lọ́wọ́rán má jẹ́ àbá wọn sí ibẹ̀ olúwa mi. Má jẹ́ àbá wọn sí ibẹ̀ olúwa mi. Má jẹ́ àbá wọn sí ibẹ̀ olúwa mi o. Má jẹ́ àbá wọn sí ibẹ̀ olúwa mi. Má jẹ́ àbá wọn sí ibẹ̀ olúwa mi. Alwazir Akeugba Gold ọmọ Akeugberu mo tún dé. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ máa bá ní share lógúnlógún lọ́gbọ̀n at least ẹ bá wa share rẹ̀ 10 times, ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ wá bá wa follow Alwazir page yìí. Méjì ní page wa tuntun, Alwazir là ń gbé síta lọ́wọ́ ni, á gbé kejì náà jáde ní next week. Ẹ dákun gbogbo ẹni tí Ọlọ́run bá bùkún tọ́lọ́run bá ń pé kó bẹ̀ láyé máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ láàrin èèyàn láyé níbi ká foríjìnra wa láti rọ́nà lọ. Tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ téèyàn lè foríjìyàn ní kíákíá. Àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ o gbọ́dọ̀ dìlé rẹ̀ tó bá fẹ́ kẹ́nìyàn ó kẹ́kọ̀ọ́ tó bá jẹ́ pé ni tó ṣẹ lọ́hùn tààrà. Kí ni tí mo sọ débẹ̀? Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà ayé Sayyidina Umar. Sayyidina Umar ọmọ ọ̀dọ̀ rẹ̀ kan ló gbé tíì dání. Umaru ní kó lọ prepare tíì. Ó wá gbé tíì dání nínú jọ́ọ̀gì. Ìgbà tí ó gbé tíì jáde àsìkò òrùn ti tó, Umaru ti ṣàlùwàlá. Ó wá gbé tíì yẹn dúró pé ó possible kó fẹ́ mu tíì yẹn kó tó lọ kírun. Umaru ò mọ̀ pé ń bẹ lẹ́yìn. Umaru ṣàlùwàlá ó dìde báyìí ó forí gba tíì gbóná ni. Umaru tó jẹ́ pírẹsidẹ̀ntì gbogbo mùsùlùmí ayé ńgbà náà. Everybody sì mọ̀ pé no nonsense ni Umaru yóò mú ìdájọ́ Ọlọ́run wá láì bẹ̀rù tí ó tẹ̀yìn ẹ̀yọ́. Onígbóná bá dà sí lára ẹrú yìí ti mọ tó ṣe. Ó wá sáré mú àyà Kùránì kan wá alladina yunfikuna fi sarrai wa darrai wal qasimina al-ghayza wal aafina anin nas wallahu yuhibbul muhsinin. Omi alladina yunfikuna fi sarrai wa darrai. Alladina yunfikuna fi sarrai wa darrai. Ọlọ́run Kùránì ló sọ wípé àwọn tó dáa jù nínú ènìyàn àwọn tó jẹ́ pé wọ́n máa ń fowó ṣàánú, wọ́n máa ń fowó tọrẹ lọ́jọ́ tààrà dẹ̀ wọ́n, lọ́jọ́ tààrà ní wọ́n, bára ní wọ́n mọ̀ ṣàánú, bára dẹ̀ wọ́n mọ̀ ṣàánú lọ. Wọ́n lè ká sí mi náà lè gbé ìsà. Àwọn tí a máa ń gbé ìbínú mì nítorí ìtọ́lọ́run. Wàlá àfínà ànínà. Àwọn tí a máa ń ṣàmójú kúrò fún ẹni tó ṣẹ̀ wọ́n. Wallahu yuhibbul muhsinin. Ọlọ́run fẹ́ràn àwọn ẹni ire. Allah. Ó ka àyà yìí tán, Umaru bá gbójú òkè. Umaru ní tún àyà yẹn kà, ló bá ń tún kà ní kọ̀ọ̀kan. Alladina yunfikuna fi sarrai wa darrai wal qasimina al-ghayza. Umaru ní nínú ìnira tó dá sí mi lára tí gbogbo ẹ̀yìn mi gbóyìí. Ọya gba owó yìí. Mo mú àṣẹ Ọlọ́run ṣẹ. Wal qasimina al-ghayza. Ọlọ́run láwọn tán ń gbé bínú mi, mo gbé bínú mi fún. Wàlá àfínà ànínà. Mo wọ́n mójú kò fún ọ láyé àtọ̀run. Wallahu yuhibbul muhsinin. Ó ní láti ní lọ, ó wá kú lẹ́rú, ó dọmọlúàbí pátá. Àwọn ẹni Ọlọ́run tá a kọ́ṣẹ́ nìyẹn. Gbogbo àfáàyè lórí ọ̀rọ̀ K1 the ultimate. Mo fọba tó ní wá bẹ̀ wá. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Ẹ jẹ́ ká ronú nǹkan mẹ́ta o. Nǹkan mẹ́ta la gbọ́dọ̀ ronú tọ́rọ̀ yóò fi gbọ́dọ̀ jù báyìí lọ o. Allah. Àkọ́kọ́ ni páwọn tó fẹ́ rẹ́rìn àwọn àfáà mùsùlùmí pọ̀ o. Ẹ̀yin náà mọ wàhálà tá ń fà bọ̀. Wàhálà táwọn kan já sílẹ̀ nínú ẹ̀sìn. Mùsùlùmí ó ń criticize Christian. Christian ń criticize Mùsùlùmí. Mùsùlùmí ń criticize traditionalist. Àwọn náà ń dá padà fún Mùsùlùmí. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn ẹ bá mi share. Ẹ share jìnnà at least. Ẹ bó far 10 times. Ẹ bá mi share.
káwọn èèyàn lè jàǹfààní lecture yìí. Kí ni tí mo sọ débẹ̀ ni pé ẹran tí bá a ṣe wà ọ̀kan nínú òwe Yorùbá ó ní bí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ wọn kì í jorí ìmọ̀dò. Wọ́n dẹ̀ máa ń dórí ìmọ̀dò wọn kì í dáwùjọ ọkùnmọ̀ ni. Wọ́n dẹ̀ máa ń dáwùjọ ọkùnmọ̀ wọ́n mọ̀ wọn ara wọn ni. Mọ̀ wọn ara ẹ̀ lásìkò yìí fún majority àfáà tó jẹ́ àfáà mùsùlùmí ilẹ̀ Yorùbá. Àwọn kan ti dá wàhálà sílẹ̀ fún wa o. Àwọn tí wọ́n pé wa kélekèle tí gbogbo wa ò fi gbọ́ra wáyé. Tí gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá á lè sọ̀rọ̀ in one voice. Torí gbogbo wa ni ẹ ti pín yẹ́lẹyẹ̀lẹ. Iná lélẹ́yìí ọwọ́, ọmọ náà lélẹ́yìí, ẹni tí ń kírun mọ́sálásí yọ wọ̀ ná, ẹni ó mú tẹ̀sùbá lọ yọ wọ̀ ná, ó ń jàlàbí, iná ní lọ, ó ń jà lásẹ̀, iná ní lọ, ẹni ṣòkòtò ẹ̀ kanlẹ̀, iná ní. Àwọn Súfí wọn ì ṣe mùsùlùmí, àwọn tẹ̀bùlíìgì wọn ì ṣe mùsùlùmí, àwọn Amadíyà wọn ì ṣe mùsùlùmí. Wọ́n ti sọ gbogbo wa dọ̀tá ara wa. Ìyẹn ti tó ní reason pé tí wọ́n bá ń pe ni ní abẹ́nú yànyàn èèyàn máa ń pa inú náà mọ́ ni. Tó bá ṣépè fún yàn pé inú igbó ni wàá kú sí, tó bá tiẹ̀ fẹ́ púpù tó bá mú ẹ délẹ̀, tó bá ka ẹ mọ́nú igbó wàá dẹ̀ wọ́ọ̀dì sójú ọ̀nà, bí kú bá tiẹ̀ ka ẹ mọ́ bẹ̀ okun wọn ní sọ pé kú gbẹ̀ni ẹ inú igbó ló kú sí. Alladhina yunfikuna fi sarra'i wad-dharra'i wal-kaazimina al-ghayza wal-'afina 'anil nas wallahu yuhibbul muhsinin. Ọ̀pọ̀ èèyàn ló ń bi mí léèrè kí lẹ fẹ́ gbà lọ́dọ̀ K1 tí wàhálà yín fi pọ̀ tó báyìí. Èmi hasibibirin limi nafa madulu illa fitoma marokaba lọ haroja matora toirun waritafa ilakama tora waka. Hasibibirin limi ìmọ̀tọ́lọ́ ń fún mi ó tó mi. Ìnàfà tó bá ti wúlò tó ṣàǹfààní madulu illa fitoma. Kò sí nǹkan tí sọ̀yàn dẹni yẹpẹrẹ ju kéèyàn máa lérò pé eléyìí ó fún mi ní nǹkan tọ̀wọ́n ó fún mi ní nǹkan èyí ó yẹ̀yẹ́ ara ẹ̀ yóò yẹ̀yẹ́ ìran ara ẹ̀. Kí ni mò ń wá kiri? Àmọ́ o àwọn tó mọ̀ mí dáadáa mọ̀ mí mọ̀ nǹkan méjì. Èmi kì í fẹ́ kíjà o máa ṣẹlẹ̀, spirit mi ò ní gbà kí n má dá sí pé kálàáfíà ò jọba. Pápá eléyìí tó wá kó mi máa rìn. Ẹlẹ́ẹ̀kejì àwọn tó mọ̀ mí mọ̀ dáadáa pé mi ò kì í fẹ́ kẹ́ni tó bá ga wálẹ̀. Ànábì ní yẹ́rẹ́ ọmọ sàlàfàtà minan nas. Sallallahu alayhi wa sallam. Ànábì ní ẹ ṣàánú èèyàn mẹ́ta dáadáa. Azizu qawmun dalla, èèyàn pàtàkì tó wá dẹni yẹ̀yẹ́. Ànábì ní ẹ ṣàánú ẹ má fi ṣe yẹ̀yẹ́. Wa ganiyun iftaqara, Ànábì ní kò yí sí. Olówó tó dolòṣì tí ò ní nǹkan mọ́ ẹ ṣàánú ẹ. Wa alimun bayna juhal, onímọ̀ tó bá rẹ̀ láàrin aláìmọ̀kan. Irú ẹ̀ ni tó ṣẹlẹ̀ yìí. Gbogbo ẹni tí ó bá bá rú K1 gbé ó ń tàn wọ́n ní nǹkan mẹ́ta. Kí n tó bọ̀ lórí pé ẹni tí ó bá bá gbé, ẹni tí ó bá bá gbé yóò ní nǹkan mẹ́ta. Tó bá jẹ́ pé láàrin àwọn olórin ló ti ń wá owó, tó o bá ń wá olórin tí máa ń ṣe sàrà, tí máa ń ṣàánú gan-an, tí máa náwó bí ìgbà tó nǹkan ò nídìí ẹ̀ lọ́dọ̀ Pasuma Alabi. Tó bá jẹ́ pé ní tó olórin tó mọ iye àwọn àfáà tí dẹ̀ máa ná owó tí fi máa ṣe sàrà ọ̀dọ̀ Pasuma ló lọ. Kò sí iye tóun ò lè ná láti fi ṣàánú. Níjọ́ mo pàdé ní Ghana, iye tó rún mọ́ mi lọ́wọ́ mo rò pé owó kékeré ni. Èmi náà kàn kó àpò mo rò pé náírà gan ni. Mo dé Nàìjíríà kí n tó rí pé dọ́là ni. Àtàwọn bòmí ìta ti pàdé bọ́lọ̀ ń ṣe dá Alabi Pasuma nìyẹn. Tó bá wọ́n wá onífújì tó mọ iye àfáà tó ń gán fẹ́ dá àfáà tó gbọ́ orin ẹ̀ tí ọmọ wẹ̀ lórí bígbà tó ń tọ́kẹ́. Ọ̀ ń wá olórin fújì tí ó bẹ̀ sọ̀rọ̀ tó lérò pé tíra ló ń kà ni. Torí ẹ̀ ó sì sílẹ̀ pé káì wisdom lélẹ̀ tó wá mọ iye àwọn àfáà dẹ́nu lọ́ba Saheed Òṣùpá. Tó bá wá ń wá olórin fújì tọ́lọ́run ṣàánú in a special way, àánú Ọlọ́run tí ń bẹ lára K1 kò common
tọ́lọ́run máa ń ṣe fáwọn olórin ẹgbẹ́ rẹ̀ àánú tó fẹ́ kọjá ntàdúrà lè fà àánú tọ́lọ́run kì í wo ìwà tí ń bẹ lọ́wọ́ èèyàn kó tó ṣàánú ẹ̀ láàánú tọ́lọ́run gbé fún K1 ó tọ̀hún jẹ́ èèyàn rẹ̀ ni o ó jẹ́ èèyàn kejì ni o kò sí tọ́ka ọlọ́run àwọn kan bẹ bẹ́ẹ̀ láyé ọlọ́run ọkàn ṣàánú wọn yóò gbé ọlá kalẹ̀ tọ́lá yẹn ó kọjá ń táwọn náà lérò tó bá wá ń wá ẹni tó lè fẹnu pọ́n èèyàn lé tó lè fẹnu tún èèyàn ṣe tó lè fẹnu gbé èèyàn dókè tó lè fi ẹnu tìyàn débi tẹ́yìn ó fi ráàánú lọ́ọ̀dọ̀ K1 the ultimate. tó bá sì ń wá ẹni tí ó lè ṣàánú ẹni tí ó lè ṣàánú ẹni tí ó lè tì ọ́ débi rẹ̀ dọ́dọ̀ K1 the ultimate. gbogbo onífújì táwa wí látòkè délẹ̀ yìí wọn àti ìtọ́ àwọn ọmọ ní hip hop tán kọrin. àwọn hip hop yóò wá sún mẹ́sìn tó nǹkan. àwọn ọmọ ní hip hop mọye tó ti ní private aircraft inú wọn ni tó dá bàálù ní mélòó onífújì ló ní bàálù. tábà sọ yìí pé ntẹ̀yàn ó jẹ ní wá kiri àsìbíbí ẹ̀ńlímì nàfà mọ̀dúnmọ̀rẹ́ láfitọ̀má mọ̀rọ̀kọ̀ bá lọ àròjà mọ̀tọ́ra tọ́ irun wàrítàfà ìlàkà máa tọ́ra wàkà. nítorí náà ìṣẹ́ kì í wá ní tí kò níyì lọ. àbùkù kì í wá ní tí kò níyì lọ. ìyàdàkùn àbẹ̀rí lójú. èyí tí ń lọ tí ń bọ̀ ló mọ̀ kànga. àràbọ̀ lòṣùpá fi ní ìkárí ayé. ẹ̀dá tó ní ìrètí ò lọ òsì ló ń falẹ̀ṣẹ̀ yóò sì rí. níjọ òsì bá kan tẹ́ǹtì sójú lé. àyọ̀wọ́ sí débẹ̀ lọ́wọ́ wọ́n jẹ́ àbá wọn sí ń bẹ olúwa mi. àmì ò má jẹ́ àbá wọn sí ń bẹ olúwa mi. má jẹ́ àbá wọn sí ń bẹ olúwa mi o. má jẹ́ àbá wọn sí ń bẹ olúwa mi. má jẹ́ àbá wọn sí ń bẹ olúwa mi. nínú pride ìran Yorùbá tọba mi ṣàánú níbi tí ó gbà lérò àánú tí ń bẹ lọ́wọ́ K1 the ultimate kì í sóun ló ṣiṣẹ́. àwọn tó bí ní adájọ́ síwájú Ọlọ́run irú àánú special bẹ́yẹn tẹ́ ẹ bá wádìí ẹ̀ títí bí ó bá jẹ́ màmá ẹ̀ yóò jẹ́ bàbá ẹ̀. ẹnìkan dájọ́ síwájú Ọlọ́run wá kó àjọ yẹn fún un. àjọ tí ò ṣe ó kọjá pé mi mọ ka Kùránì fún ó kọjá pé lágbájá ló ṣe tutù fún àánú Ọlọ́run tó bù háyà lọ́lọ́run dà kó K1 the ultimate. ẹ wá dákun bí mo ṣe wá sọ lọ tí mo sọ bọ̀ bó ṣe rí yẹn Al-Qur'an ní ń jẹ́ akọ́nfọ́síkún bí naba'in fatabayyanu. àwa tá a já fa àwa tá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pásítọ̀ àwọn tí ẹ jẹ́ traditionalist ìṣesí wa pẹ̀lú àwọn tí wọn kì í ṣe ẹlẹ́sìn tí ẹ gbẹ́sìn rù àwọn tí wọ́n ń tẹ̀lé wa mẹ́sìn àwọn tí Islam wọn jiná àtàwọn tí Islam ò jiná tó nǹkan lára wọn apá kan mùsùlùmí apá kan nǹkan míì ni ẹ treat wọn bí gbàtẹ́ ń treat ọmọ tẹ́ bí ni o. gbogbo ọmọ ò lè rí bákan náà ó ń bẹnu ọmọ tí bàbá ẹ bá jájúmọ́ láàrin gbangba ta ọmọ yẹn ó dákẹ́ ni kódà yóò mọ mi jáde lójú. ń bẹnu ọmọ tí bàbá ẹ bá jágbé mọ́ ní gbangba ta yóò sọ pé àdájì kí ló ṣẹlẹ̀ náà wáì kí ni mo ṣe fún yín tẹ́fí jágbé mọ́ mi. ń bẹnu ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ kan sì ń bẹ kọ́lọ̀ mọ́bò wá nírú ẹ̀ tí bàbá ẹ bá jù kan sí yóò ju mẹ́ta padà. ó tìrìtì ọmọ kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀bùn tọ́lọ́run bá fún ni gbogbo ọmọ ò lè rí bákan náà délẹ̀. Ọlọ́run tó dá wa sáyé kọjá gbogbo wa léèyàn rẹ̀ kọjá gbogbo wa léèyàn bì. ó ti gbogbo wa wọnú ara wa ni a mánéjì ara wa ni ẹnìkan ọ̀dà tán láyé ta lẹni tó dá tán láyé kí ló ṣe fọ́lọ́run tá a fi gbà kó o dá tán. Al-Qur'ani ní ń já kún fọ́síkún bí nàbáyìn. Yá ayú alladhina amanu. Ọlọ́run mo fẹ̀yìn fẹ́ gbàgbọ́ lódodo. Ìjẹ́ kún fọ́síkún bí nàbáyìn fatabayyanu. Ìjẹ́ kún fọ́síkún bí nàbáyìn fatabayyanu. Al-Qur'ani ní tẹ́ ẹ bá gbọ́ information kan táwọn èèyàn bú ayé ń spread ẹ̀ kiri fatabayyanu. Try to ascertain the truth.
wá òdodo kan kó sì rí òdodo gbámú. wọ́n tún sí ibùkà ọmọ bìjà láti. kẹ́ ẹ má bàa lọ kó àìmọ̀ kan tí yẹn bá àwọn míì látara ìmọ̀ kan kẹ́ ẹ má lọ mú àwọn kan sórí bú. wọ́n tún síbi o. àlàmà fa àlétún náà mi. kẹ́ ẹ má bàa padà dẹni tí wọ́n máa kábàámọ̀ nígbà tá ẹ bá wádìí kí ló ṣẹlẹ̀. mo pe K1 the ultimate wọ́n gbé kọ́ọ̀lù àjọ sọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́rin ló jáde nínú ọ̀rọ̀ K1 ẹ̀yin àfáà ìdí tẹ́ fi gbọ́dọ̀ bínú nìyẹn. ó hàn nínú ọ̀rọ̀ ẹ̀ pé wá disturbed pé kí lè léyìí tó ṣẹlẹ̀ yìí. ó tún wá hàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìgboro ó tún hàn bẹ́ẹ̀ náà pé kò tún wá disturbed. méjèèjì lẹ́yìn ó rí tí wọ́n bá mọ ọ̀rọ̀ study dáadáa. mo wá rí point oríṣi mẹ́rin nínú ọ̀rọ̀ K1. àkọ́kọ́ point ni pé ọ̀rọ̀ wọn ganu sílẹ̀ wọn ò ganu sílẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tó jáde ní ìwọ̀yọ̀kíní yìí kì í ṣe ọ̀rọ̀ tó jáde ní ọjọ́ tí wọ́n ṣàdúrà ọjọ́ kẹta kì í ṣe ọjọ́ yẹn ni ọ̀rọ̀ yẹn jáde o. K1 ní establish ẹ̀ pé bí wọ́n ṣe sin mọ̀mọ́ òun tán láàárọ̀ Wednesday làwọn àfáà kan ládùúgbò náà ti wá ń tò sẹ́nu ọ̀nà ilé òun fún wọn ní nǹkan tóun lágbára òun rò pé wọ́n á túká wọn ò túká ó dé lẹ́fù kan tóun ni wọ́n má jẹ́ kan wọnú géètì mọ́ wàhálà yìí ti fẹ́ pọ̀ jù àárọ̀ yìí náà ni màmá kù wàhálà ṣe wá pọ̀ tó báyìí àárọ̀ ọjọ́ kejì òun wà pẹ̀lú ẹni táwọn ẹjọ́ ń sọ̀rọ̀ ló ń kàn fi yẹn ṣe example pé kó wá wo àwọn àfáà yẹn bọ́n ṣe ń dà wọ́n láàmú wọ́n ga ẹnu sílẹ̀ tóun wí àwọn tí wọ́n wá bá wọn níjọ́ òkú wọlé kì í sàwọn tí wọ́n sìnkú o kì í sàwọn bàbá ìmáàmù o àwọn àfáà kan bẹ tí wọ́n ti fìtínà ayé òun rí tẹ́lẹ̀ tí wọ́n ti fẹ́ yọ ayé lẹ́mìí òun àwọn ni wọ́n ń tò sẹ́nu ọ̀nà tòun kì í sí àwọn àfáà tí wọ́n wá ní ọjọ́ kẹta lòun bá wí ó láwọn àfáà náà ó ti máa mọ̀ bí àwọn àfáà wẹ́rẹ̀ kan ṣe máa ń ṣe tí wọ́n máa dàyàn láàmú èmi nìyẹn ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ìyẹn ló jẹ́ kó wọ́n determine pé àdúrà ọjọ́ kẹta àwọn àfáà tó lóko tí wọ́n níyì lára tí wọ́n ní stain òun lójú àwọn àlejò òun àwọn lòun ó pè lòun fi pé gbogbo ẹni tó wà àwọn àfáà yẹn lòun bá wí ọ̀rọ̀ yẹn dẹ̀ ti jáde láti àárọ̀ ọjọ́ kejì ọjọ́ tí màmá kú ọ̀sán ọjọ́ kejì yẹn lèmi lọ kí K1 ìrọ̀lẹ́ ọjọ́ yẹn ni fídíò yẹn go viral kódà kálẹ̀mí náà rí fídíò yẹn kí n tó lọ ni mi ìbá tí lọ mo ti kúrò níjẹ̀bú mo ti dé Ìbàdàn mi kí n tó máa rí fídíò yẹn kó tó máa go viral lọ́tùn lósì eléyìí tó túmọ̀ pé ọ̀rọ̀ tóun sọ níbẹ̀ tí wọ́n bá lọ wò òun ò sọ yí pé wọ́n á ganu sílẹ̀ past tense ni kì í ṣe future tense ètò mi pé n tó ti ṣẹlẹ̀ kọjá ni kì í ṣe pé gbogbo àfáà lòun kó pọ̀ àwọn tó fẹ́ yọ ayé lẹ́mí òun táwọn bò ń bá di ilé òun n tóun ní òun fún wọn bẹ̀tì kò tẹ́ wọn lọ́rùn. mo bọ̀ ìyẹn ló jẹ́ kóun ṣe nǹkan ló jẹ́ kóun sọ̀rọ̀ yẹn. Number 3 ibi tóun ti ń sọ̀rọ̀ yẹn òun sọ̀rọ̀ yẹn faintly òun ò attach any importance mọ́ bí ìgbà tó ọ̀rẹ́ méjì ń sọ̀rọ̀ tàbí ẹni tó close mọ́yàn àwọn family members òun sì ń bẹ́ẹ̀ ló ń kàn sọ̀rọ̀ yẹn pé láti ìgbà tí màmá ti kú wọ́n lọ lé bàbá mi wọ́n lọ lé màmá mi ọ̀dọ̀ mi náà wá ganu sí àwọn àfáà yẹn lòun ń rìvásì ọjọ́ kẹta àdúrà ọjọ́ kẹta ò tí ì dé kò tí ì ṣẹlẹ̀ káwọn èèyàn lọ wo ọjọ́ tí fídíò yẹn jáde wọ́n á rí wípé kò tí ì ṣẹlẹ̀. Number 4 níbẹ̀ ni wípé ta ló sọ pé òun ọ̀ka àwọn àfáà kún ta ló sọ pé òun yẹ̀yẹ́ àwọn àfáà tóun ọ̀bá ká àfáà kún ni òun ò ní gbé màmá òkú màmá òun táwọn sin láàárọ̀ ọjọ́ yẹn kóun wá gbéra immediately pé mo gbọ́dọ̀ lọ pọ́n àfáà kan lé tóun bá pọ́n àfáà kan lé gbogbo ayé lò gbogbo àfáà lòun ti pẹ́lẹ̀ òun gan ò mọ implication pé òun fi òkú sílẹ̀ ńlé òun tó yẹ káwọn èèyàn máa wá kí òun wá dìde òun lọ bá Mufti Diyar òun lọ bá wọn ṣayẹyẹ
tí ọmọ tí wọ́n ti ń lọ lé ọkọ àbí tí ń fẹ́yàwó, káwọn èèyàn kan tiẹ̀ gbé yẹn síbẹ̀ pé sóhun ọmọ yìí àfáà lòun ṣe lé. Number 5, níjọ́ tí wọ́n ń ṣàdúrà yẹn òun gbọ́ngbọ́n kóhun mọ́ jókòó táwọn àfáà tó bá jẹ́ pé òun hẹ́ẹ̀tì àwọn àfáà ni òun lè lọ jókòó síbòmíì. Òun dà mọ̀ pé gbogbo èèyàn ńláńlá tí ń wà rúbọ̀ wọ́n wà báwọn bí òun jókòó, òun lè fowó sílẹ̀ fáwọn àfáà náà, bẹ́ẹ̀ àwọn jọ jókòó ni láti bẹ̀rẹ̀ dópin gẹ́gẹ́ bí respect fáwọn àfáà. Kí ló wá fà á táwọn èèyàn fi wá ń ṣépè fóun báyìí? Ó wá sọ̀rọ̀ kan, ọ̀rọ̀ yẹn ni màá wá bẹ gbogbo àfáà ilẹ̀ Yorùbá pé kán mú dání, pàápàá jùlọ àwọn tí wọ́n ka ọ̀rọ̀ yẹn kún ju bó ṣe yẹ lọ. Ó wá sọ fún mi pé ẹ bá mi sọ fún wọn o, àwọn kan ni mò ń bá wí o, mi bá wọn wí o, àwọn àfáà tó wá ń dà mí láàmú ládùúgbò ni o, mi bá wọn wí o. Màá wá fẹ́ kí àwa àfáà máa bẹ̀ wá pẹ̀lú orúkọ Ọlọ́run, máa bẹ̀ wá pẹ̀lú Al-Qur'an, máa bẹ̀ wá pẹ̀lú Baitul Atiq. Ẹ jẹ́ ká ọ̀rọ̀ tó sọ yẹn pé mi bá wọn wí o, ẹ jẹ́ àkàkún pé ó ti bẹ̀ wá. Ẹ jẹ́ àkà bẹ́ẹ̀ wípé ó ti bẹ̀ wá. Bàbá ń sáré pé ká má kú, bí kú bá lòun dé ìyàn nìkan kọ́ ló kọ́ máa kúrò láyé. Fakbali máa dira man yàtí kàmú tàdíra. Ìgbà wà ìdàkà fi máa kọ̀ọ̀nà ó fàjàrọ̀. Ìgbà wà ìdàkà fi máa kọ̀ọ̀nà ó fàjàrọ̀. Imam Safi. Ìdíbẹ̀lì máa dìrọ̀ mọ́ yàtí kàmú kò tẹ̀dìrọ̀. Man yàtí kàmú tàdíra. Yàtí kàmú tẹ̀dìrọ̀. Ẹni tó wá bá ẹ tí wá ń rojọ́ kò tí ì sọ pé sọ́rí o. Ìmáàmù ọ̀kan náà àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tá a tẹ̀lé nù. Ẹni tó wá bẹ́ẹ̀ tí mú excuse wá kò tí ì sọ pé sọ́rí. Ìkbálí máa dira. Accept àròyé tí ń ṣe yẹn. Man yàtí kàmú tẹ̀dìrà. Ẹni tó wá bá ẹ tí ń rojọ́. Ìbára ìdàkà fi máa fàjàrọ̀. Ìbára ìdàkà fi máa fàjàrọ̀. Ìbára ìdàkà tó kódà tó bá jẹ́ pé òdodo ló sọ a ò fàjàrà, kódà bó parọ́ ọwọ́ pé rojọ́ náà accept ẹ̀ bíi pé apology. Látọ̀dí ọ̀tọ̀ kàmẹ́. Yorùdí kàlọ́ èrò. Wàkọ̀dí ọjà lákàmẹ́. Yáàfì kàmú sí tẹ̀tìrà. Wàkọ̀dí ọjà lákàmẹ́. Yáàfì kàmú sí tẹ̀tìrà. Afáàní àkọ́dí àtọ́. Látọ̀dí ọ̀tọ̀ kàmẹ́. Ó ti ṣe tiẹ̀. Yorùdí kàlọ́ èrò. Ẹni tó jẹ́ pé ọmọ inú rẹ̀ ọmọ tí ń bẹnu rẹ̀. Àwọn lo ó play game pé mo fẹ́ràn ẹ̀ síta eye service. Ó ti tẹ̀lé ọ, ìwọ má tún ti wò mọ́ pé kí ni ń bẹ nínú ẹ̀. Wàkọ̀dí ọjà lákàmẹ́. Yáàbì kàmú sí tẹ̀tìrà. Ibi tí mo wá lọ nìyẹn. Làkọ́dí ajá ńláka máa ń ya aṣọ ìkàmọ̀ sí tẹ̀tìrà. Ẹni tí ń yọ ọ́ bú lẹ́yìn. Ẹni tí ń ṣẹ̀ ọ́ tí ò gbé sí gbangba tó jẹ́ pàwọn èèyàn ni wọ́n á gbé sí gbangba. Kọ̀rọ̀ ní tí ń ṣẹ̀ ọ́. Kò pariwo síta. Làkọ́dí ajá ńláka ìyẹn náà ti gbé ẹ tóbi. Ó ti pín ẹ lé. Gba excuse tó bá mú wá. Akbali máa dìrọ̀ mọ́. Yàtí kàmú tẹ̀dìrọ̀. Ìbára ìdàkà fi máa Kọ̀ọ̀nà ó fàjàrọ̀. Ìbára ìdàkà fi máa Kọ̀ọ̀nà ó fàjàrọ̀. Ẹ̀yà fàyè ẹja mójú kúrò. Ìkbálí máa dìrọ̀. Nítorí ìdí mẹ́ta tí máa padà sọ ẹ̀yà fàyè. Ẹgbà kìlọ̀ mẹ́ta tí ń padà mention nínú wáàsí tí ò ní gùn yìí. Ẹ jẹ́ ká mójú kúrò, ẹ jẹ́ ká ṣàforíjìn, ẹ dákun. Kódà kẹwàá tó ṣọ̀kan ọkàn tèmi lè má gbà yẹn gbọ́, ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀. Allah. Wàláhì làdí mi ò sẹni tó máa ń rìkọ́ọ̀dù èèyàn. Ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀. Kẹwàá ní kíní fídíò tí wọ́n ṣe yẹn
wọ́n lọ gé àwọn expert ni wọ́n gé síra wọn ni mi ọ̀rọ̀ yẹn ò lọ direct bẹ́ẹ̀ yẹn ó láwọn àròyé kan tí mo ti kọ́kọ́ ṣe tó explain ní stand mi but wọ́n gé àwọn nǹkan kan wọ́n jọyìn rẹ̀ tẹ́yìn ò lè mọ̀ pé wọ́n jọyìn rẹ̀ K1 wí bẹ́ẹ̀ ó wá jòjòjò ọjẹrọ ìbára ìdàkà fíìmà kọ́là fàjàrà ìbára ìdàkà fíìmà kọ́là fàjàrà. ẹ wá dákun ganuology àwọn ganowi gbogbo nta ẹ̀rí ẹ wí gbogbo nta ẹ̀rí ẹ pé ẹni ọlọ́rọ̀ ti sọ pé yẹn àfáà yẹ kọ́ lòun bá wí ó láwọn àfáà tóun bá wí náà wọ́n mọ̀ páwọn lòun bá wí wọ́n jìnnà síbi tóun gbé ó lẹ́lòmíì dẹ̀ wá láàárọ̀ ọjọ́ tí yà kú tóun gan ò tí ì mọ bó láṣẹ gbéyà ẹlòmíì ti sáré dé tí ò dẹ̀ ní nǹkan kan tí ó ṣe ń bẹ̀ ju pé ó wá fàyè dàrún láàmú lọ ó wá gbà lọ́wọ́ òun fún wọn kò tẹ́ wọn lọ́rùn wọn tó takú ló jẹ́ wọn sọ yìí pé wọ́n ganu síbẹ̀ ẹ wá dákun ọ̀rọ̀ ń bẹ lórí ìyẹn náà K1 the ultimate tó bá dọjọ́ míì ọjọ́ rẹ orí ọlọ́run láyé by favour ni not by labour Allah. by mercy ni not by merit tó bá jẹ́ pé merit lọ́lọ́run fẹ́ lò ní K1 ẹ lè má wà bí ẹ wà lẹ́ni o àwọn kan lọ sí school of music wọ́n gba PhD ẹnìkan ò mọ̀ wọ́n nínú kọ̀rọ̀ yàrá wọn by favour ni ọlọ́run ló ń favour èèyàn kì í ṣe labour. Allah. President Buhari certificate secondary school rẹ̀ wọ́n ò rí dọ́là ó ló ti sọnù sọ́dọ̀ àwọn sójà secondary school certificate wọ́n ò rí amẹ́ni tó jẹ́ fáìsì ẹ̀ odidi professor ni tí ò gbọ́dọ̀ má ṣe yes sir níwájú ẹ̀ ló jẹ́ kí n sọ pé by mercy ni not by merit èmi tí mo ń ṣe wá sínsìn táyé ń gbọ́ mi kí n wá sọ pé mi ni mo mọ kéwú jù no it's by mercy àánú ọlọ́run ló lé mi bá lẹ fi ń gbọ́ mi kì í ṣe pé mi ni mo mọ̀rọ̀ sọ kì í ṣe pé òyìnbó ni mo gbọ́ jù kì í ṣe kéwú ọlọ́run kan ni mo ṣàánú ẹ̀ ó dẹ̀ ń ṣàánú mi mo dẹ̀ ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Allah. tó bá wá rí bẹ́ẹ̀ K1 the ultimate nínú tọ́lọ́run ṣe fún ẹ máa ná ẹ máa wẹ̀yìn wò ẹ máa rò nírò pé tó bá jẹ́ pẹ̀yìn làwọn tí wọ́n wá jókòó ka ẹnu ọ̀nà yín yẹn tẹ̀yìn lọ jókòó ka ẹnu ọ̀nà ẹlòmíì kí lẹ fẹ́ ṣe fọlọ́. mo ń bọ̀ kí ló fẹ́ ṣe fọlọ́hún tọ́lọ́n bá láòṣà àtọ̀lífà kí rọ̀ mẹ́fìlálẹ́ di àtọ̀ọ̀ká. ìdí àlìsà káàtàkà sùkúrọ̀ líláì fi mọ́ àbákà láòṣà àtọ̀lífà kí rọ̀ mẹ́fìlálẹ́ di àtọ̀ọ̀ká. ìdí àlìsà káàtàkà sùkúrọ̀ owó tó ọba ná fáwọn èèyàn tó fi sàánú líláì fi mọ́ àbákà máa fi sàánú fáwọn èèyàn máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí oore tó bùn ẹ tí ò bùn ẹlòmíì. lọ́ṣà àtọ̀ ní fàkìrọ̀ ìsìlálẹ̀ dé àtọ̀ tó bá wu Ọlọ́run ọba ní Ọlọ́run ọba fún àwọn tí wọ́n wá ń tọrọ àgbè yẹn ìbágbé tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ fún wọn pé kí wọ́n wá bù Ọlọ́run ò ní dá ọ padà sẹ́yìn. lọ́ṣà àtọ̀ ní fàkìrọ̀ mẹsìlálẹ̀ dé àtọ̀ọ̀ká. ìyẹn lẹni tọ́lọ̀ ń bá ń kẹ́fì gbọ́dọ̀ máa ronú. ọgbọ́n kọ́ wàláhì ọgbọ́n kọ́ àwọn kan bẹ tí wọ́n máa ń kún orin wá fáwọn olórin ọkìnrin tí ń pè wọ́n àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n kọ orin àwọn ni wọ́n mú ohun tí wọ́n á fi gbé wọ́n dẹ̀ wá tà fẹ́yìn àwọn kọ̀mpọ́sà wọ́n dẹ̀ wá tà fẹ́yìn ẹ̀yin lè fún wọn ní 500,000 wọ́n mọ̀ jó lọ lé níbi ìgbà tí wọ́n rówó rí àmọ́ tẹ́yìn bá kọ orin yẹn níbi kan yóò wá dàbí ìgbà tẹ́nìkan ò kọrin rí láyé bílíọ̀nù ọmọ wa rọ́ọ̀lù bílíọ̀nù. kí n gbà sí Àyìndé Màsà ayé tẹnìkan ń yọ jẹ tẹnìkan ń yọ jẹ ayé tẹnìkan ń yọ jẹ lẹnìkan ń jẹsù àbí ẹni jẹsù orin yín ni èèyàn máa ń yọ ayé jẹ ni
èèyàn kì í gun ayé bí ìgbà téèyàn gun ẹṣin kútùpà. ayé bẹ́ẹ̀ nìkan. Ọlọ́run ò ní já yín bọ́ ẹ̀ẹ́dẹ̀ ní jayé lọ ẹ̀yìn. Olówó tó lówó tí ọ̀nà àbùkù ara ẹni. Ànábì ní yakulu ní ìsánú máa lí fàlákàlì máa lí lálẹ́dí àkántà fàfúnáìta. Ènìyàn máa pariwo pé bílíọ̀nsì mo ní lákàntì, bílíọ̀nsì mo ní lákàntì. Ànábì ní kí ló jẹ́ tiẹ̀ nínú owó eléyìí tó ti fi jẹun tó ti yàgbẹ́ ẹ̀dànù ní tiẹ̀ èyí tí bẹ́ẹ̀ báńkì ọlọ́lọ́mọ ní tí ọ̀nà. Àwọn àkántà fàfúnáìta èyí tó ti fi jẹun ló ti lọ. Àwọn tasọ̀ dákítà fàbùkẹ́ìta tàbí lèyí tó fi sàánú àwọn èèyàn tó padà wá bá níwájú Ọlọ́run. Gbogbo nta bá fi sàánú èèyàn láyé adájọ́ síwájú Ọlọ́run ni láòṣà àtọ̀lé fàkìrọ̀. mísìlá lẹ́bí àbọ̀ká. Àdáwò méje níbẹ̀ láàrin olówó tó yahun. Àdáwò tó ga méje níbẹ̀ láàrin olówó tó yahun. Ọ̀kan nínú àdánwò tí ń bẹ lára olówó tó yahun máa fi yòókù pamọ́. Olówó tó yahun lè kó bá àwọn ọmọ ẹ̀ tí ń bọ̀ lẹ́yìn. Àwọn ọmọ ò ní mọ̀ pé bàbá lọ́lọ́run fún lóore tí ò fi sàánú. Gbogbo ẹ̀yin olówó ayé kéwà nìkan kọ́, gbogbo ẹ̀yin tẹ́ lówó ẹ máa fi sàánú. Ẹ máa ná kò lè tán àmì ẹ fọpọlọ sí. Ọlọ́run ti sọ yí pé látẹ̀jálì yadaka maglulatan ila unukuk. Má sàún pò ní sànú wàlá tabsutu kulla labastin. Má sì ná gbogbo tó ní lọ́tán kọ́ ọmọ wa pọ́lọ̀ wọn mú mi wá Ọlọ́run lè mọ́ mú mi wá fatakuda maluman ma'dura kọ́ máa padà dẹni èébú nígbà tó bá lówó lọ́wọ́ mọ́. Ẹ wá dákun àwọn àfáà kí ló wá jẹ́ ganuọ́lọ́jì ganu síbì ẹni tó sọ̀rọ̀ ó ti sọ pé àwọn àfáà ayé kọ́ ló ń bá wí. Àwọn àfáà tí wọ́n máa wá disturb òun ni ládùúgbò dẹ̀ ni wọ́n wà. Kí ló wá jẹ́ kọ́rọ̀ yóò go viral? Àkọ́kọ́ ní tó jẹ́ kó go viral K1 the ultimate kọ́lọ̀ mọ́ ti ṣubú kọ́lọ̀ mọ́ sì gbàgbára lọ́wọ́ ẹ̀ kọ́lọ̀ ń jáwọn ọmọ rẹ̀ ó jùlọ lójú ẹ̀mí ẹ̀. K1 lọ́tà àwọn ọ̀tá K1 àwọn tí ń retí dáadáa rẹ̀ kí má wí mi wọ́n pọ̀ gan. Ọ̀tá ní olóṣèlú ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti jọ fa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú ní Lagos State ní Ogun State wọ́n ń bẹ́ẹ̀. Ọ̀tá sóhun nìkan ni tí wọ́n ń lara K1 wọ́n ń bínú ẹ̀ wọ́n ń lara ẹ̀ pé wáì tó jẹ́ wọlé yìí wọlé léyìí ìjà lára kì í tọ́bọ̀rọ̀. Àwọn náà ń bẹ́nu ẹni tó sáré spread ẹ̀. Àwọn tí wọ́n jọ ní issue lórí ọ̀rọ̀ Fuji wọ́n ń bẹ́nu ẹni tó fọ́n ká. Àwọn tí wọ́n jọ ní ìṣù lórí ọ̀rọ̀ obìnrin wọ́n ń bẹnu ẹni tó fọ́n ká. Àwọn tí wọ́n jọ ní ìṣù lórí ọ̀rọ̀ owó wọ́n ń bẹnu ẹni tó fọ́n ká. Àwọn kan wá wà bẹ́ẹ̀ àwọn àfáà gan-an kìíní yẹn lọ́wọ́ láti spread. Tí wọ́n bá ń ṣàdúrà pé ogun ológun ọlọ́mọdé afa ogun ológun mọ́ra wa àwọn àfáà ni o. Ogun tí ọkàn wọn lọ́wọ́ kàn yín lẹ́sẹ̀ ọ̀rọ̀ tẹ́yọ ká gbogbo wọn gbọ́ kákàdá ẹgbẹ́ kan. Ká ṣe bí ìgbà tá a rí ẹ mọ̀ wípé tí ìjọ kan bá lórúkọ láyé tẹ́ bá ń bẹ láàrin crisis tí a bá ń bú ẹ ó máa rẹ́rìn ni o kódà bí ń dùn ẹ tó bá ti jẹ́ kọ́ta rẹ̀ ó mọ̀ pé tí ń dùn ẹ nìyẹn ibẹ̀ ni ó máa ti gíbọ̀ ẹ ti gbé sójú jù ẹ ti gbé sára jù ẹni ó lọ̀rọ̀ ló jáde ló sọ yìí ló ní ó dẹ̀ proof ẹ with proof pé àwọn àfáà àdúgbò ni tó dẹ̀ lẹ́lẹ́rìí kí wà tó sàwọn àfáà àdúgbò bí òun gbé nìkan àwọn míì náà ń bẹ nílùú Ìjẹ̀bú Òde látẹ̀kọ́ tí wọ́n ń jayayé lẹ́mìí òun ẹ̀yin àfáà ẹ̀yin lẹ́fọ́n ká pẹ̀lú pẹ́ ń pariwo rẹ̀ jù n tí ń ṣe àwọn àfáà ni pé a rò pé ojú táwọn èèyàn fi ń wo àwọn àfáà lánàá náà tó fi ń wò wá lẹ́nìí ojú yẹn ti yàtọ̀ àtìgbà tẹ́nìkan ti jáde ẹ dákun gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń ṣépè fún K1 the ultimate ibo lẹ wà nígbà tí ẹ ń ṣépè ilé bàbá wa Kamaluddin Al-Haddad kí ló dé tí gbogbo wa jáde báyìí ìgbà tí ẹ ń ṣépè fún bàbá Sheikh Adam Abdullahi Al-Alori rahimahullah rahmatan wasi'a tí ẹ ní bàbá ló dẹ̀sìn rù ibo lẹ wà ń gbà náà ìgbà tí ẹ ń ṣépè ilé bàbá Muyideen Bello pẹ̀lásọ ihram ibo lẹ wà nígbà náà ìgbà tí ẹ ń bú ọba wa lù Ìlọrin
ibo lẹ́wà, wọ́n bú bàbá wa ìmáàmù ìlú Ìlọrin, ibo lẹ́wà. Kí ló dé tẹ́ ẹ̀hún gbogbo orú èpè yìí jáde àti bínú burúkú yìí? Kí ló dé tẹ́ ẹ̀fọ́ jáde? Ẹ ń bẹ̀rù kọ́mọ́fẹ́nu bàtí yín jẹ́ ń gbà yẹn. Ẹ wá rẹ̀ ni tó lórúkọ tẹ́ bìlíf pé bàbá sọ́ọ̀lù òbí dá kọ́ jáde. Ẹ jẹ́ ká wà jọ́ sínú gbogbo ohun tá a bá ṣe. Ọ̀pọ̀ wa ò tún wá mọ òṣèlú ayé. Ẹni tó dá wàhálà sílẹ̀ tó bú gbogbo àwọn bàbá yín, tó yẹ̀yẹ́ gbogbo àwọn bàbá yín, tó ṣépè, tó ní ká ẹ lọ sa nǹkan kò sí ní tẹ́ fòun ṣe. Kó dàbí pé yẹn ń jà wẹ́rẹ́wẹ́rẹ́ tí gbogbo ayé sì mọ̀. Tó ní kò sí ní tẹ́ fòun ṣe. Ẹni yẹn lọ ọ̀dọ̀ K1. Ó tún kẹ́rù kú òun bẹ́ẹ̀. Ó yẹ kí gbogbo wọn ti píìkì mídélì pé kò sí ní tẹ́lẹ̀ yọ lọ sọ fún K1 pé fọkàn balẹ̀. Kò sí tí wọ́n ṣe tí wọ́n máa ṣépè, wọ́n ṣépè fóun jù báyìí lọ. Wọn ò ní nǹkan kan, kò sí nǹkan kan tí ó jẹ lára wọn. Immediately téèyàn bá ti ríru yẹn lèèyàn sáré withdraw. Mo bọ̀, ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó kọlu ẹni tó kọlu ẹni tí ò gbádùn lọ́jà. Wọ́n wá gbé lọ lé ẹjọ́. Ó wá délé ẹjọ́. Ó wá rí i pé ẹnìkan tóun ti fọ́ láńtà rẹ̀, ẹnìyẹn ń lọ lọ́lẹ́ ló ń bá kọlù láńtà bá fọ́, ó sì mọ̀ pẹ́ dáhùn mọ̀ ló ń bá sá lọ. Wọ́n wá gbé délé ẹjọ́, wọ́n gbẹ́jọ́ pé tó kọlù ẹnìkan wá. Ó wá délé ẹjọ́ lọ́wọ́ rí pádájọ́ gangan lẹ́ni òun kọlù láńtà rẹ̀. Ojú ẹsẹ̀ ló withdraw kéèsì. Ó ní ọ̀rẹ́ wa tí mo kọlù, mo gbà pé mo jẹ̀bi, já lọ ilé ká lọ sẹ́tù rẹ̀. Ntí ń bá fún ọ màá fún ẹ. Èló lọ fẹ́ gbà, mọ̀jà àròjọ́ dákun. Mọ̀jà àròjọ́, aláàgbọ̀dọ̀ rojọ́, ọmọ ìyá ni wá, èló ló fẹ́ gbà, toró ti mọ̀ pé ẹni tó ń fún ẹyin láńtà rẹ̀ ládájọ́. Àwa arírú ẹ̀, àtúntètè pík. Fàkìbálì máa dèrò ọmọ ìyá tí kà mọ́ tẹ́ dìra. Ìbára ìdàkàfí máa kọ̀dà ó fàjàrọ̀. Ìbára ìdàkàfí máa kọ́lá ò fàjàrọ̀. Àwọn tá a kojú ogun nígbà tí ń bú bàbá mi, my greatest mentor, bàbá mi Mudirul Markaz, Fadilatu Sheikh Habibullah Adam Abdullah Al-Alori, Hafidhahullahu wa ra'ah. Nígbà tí ń bú bàbá, gbogbo àwa tá a jáde, àwa yẹn ni mo mọ̀ lọ́kùnrin. Ọ̀kan lọ́mọ ń bẹ́ńbẹ́ Adébáre, ọkùnrin 15. Bàbá ń Bàrígà ń bẹ́ńbẹ́, pírẹ́sídẹ̀ntì gbogbogbò Ìlọrin. Kódà Ustaz Adégúnwà ó wà ń bẹ̀. Àtàwọn míì tá a jọ ọ̀rọ̀ jáde, àfa oníkùránì, àfa ní ìkáyé, gbogbo àwọn èèyàn tó bá jẹ́ pàwọn náà ń sọ̀rọ̀ lẹ́yìn. Ọmọ bàbá Lágége, Sheikh Jackman nílùú Ìlọrin. Tó bá jẹ́ pé gbogbo àwọn wọ̀nyí ni wọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn, á lò tọ́ bẹ́ẹ̀. Torí ń jọ tí ẹni tó pèrè mùsùlùmí dánwò, tó pèrè láàfáà tó dánwò, wọ́n jáde tì. But majority ẹ̀yin èèyàn yìí ò jáde tẹ́lẹ̀. Kódà ó fi dórí bàbá agbára omi, àwọn náà jáde nígbà yẹn. Gbogbo àwọn wọ̀nyẹn, ẹ̀yin yìí ẹ wá rí wá sí Àyìndé, lẹ wá bẹ̀rẹ̀ sí iṣẹ́ ìpè. Ibo láti kásá ìpè yìí? Ibi tí máa ń sọ ti pẹ́ pé tálẹ́ni tó sọ fún yín pé kẹ́ ẹ búyàn, kẹ́ ẹ àtáàkì èèyàn, kẹ́ ẹ ṣépè fún yàn, ni wọ́n fi mọ̀ yín lẹ́ni tí ń sọ òdodo. Látọjọ́ pé o ti ń ṣe wá sí, ẹ̀yin tẹ̀ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì, ẹ bá mi share 10 times. Látọjọ́ tí mo ti ń ṣe wá sí, ẹ mú wá sí mi kan jáde bí mo ti bú ẹnìkan straight tàbí mo ṣépè fún. Al-Qur'an ni wala tu'ti kulla halafin mahin. Má ṣe tẹ̀lé al-halafi, ẹni tí máa ṣépè tí ọmọ búra, tí ọmọ ṣépè láwọn èèyàn, wàláì ó sórí bú ni, wàláì ó ṣe kíní kan ni. Mahinin, ẹni yẹ̀yẹ́, utullun ba'da dhalika sanin. Kí mọ́tú yòókù délẹ̀. Tálájọ níbi ká máa ṣépè lé àwọn èèyàn. Tá a bá ti rí nǹkan tí ń bí wa nú báyìí, a wá sọ̀rọ̀ àwa gandan náà lámọ̀ wá ṣépè. Wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawnan wa idha khatabahum ja'iluna qalu salaman walladhina yabituna li rabbihim sujadan wa qiyaman. Al-Qur'an wa ibadur rahman, àwọn ẹrú èmi Ọlọ́run ọba oníkẹ́ tí mo recognize. Alladhina yamshuna ala al-ardi hawnan, àwọn tí wọ́n rìn lọ lórí ilẹ̀
bí ìgbà tí wọn ò jẹ́ nǹkan kan ayé ọmọ pè wọ́n ní nǹkan àwọn ọmọ gbára pamọ́. وإذا خاطبهم الجاهلون táwọn tí wọn ò kéwú tí wọn ò mọ̀ nípa ọlọ́run tí ẹ bá sọ̀rọ̀ sí wọn kọlu sálámà wọn ni àlàáfíà ọlọ́run kó máa bá yín o kò yé ni àlàáfíà ọlọ́run kó máa bá yín o kò yé ni ní tí wọn ó wí nìyẹn. laqad kana lakum fi rasulillahi uswatun hasana. ẹni tó dá ọjọ́ méje tó ní láàrin ọjọ́ méje tó bá ẹ̀dá kò bíjọ́ méje yẹn bá kọjá tí nǹkan kan ò ṣe ń kọ́ báyìí. àwọn bàbá wa tí wọ́n sọ̀rọ̀ láyé dọ́hùn tí wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn jura wọn lẹ̀ fọlọ́ ni wọn wá mọ́tò wọn wálé wọn wá aṣọ wọn wá kán jẹ́ nǹkan kan nú ayé ju pé kọ́lọ̀ ń sáyọ̀nù sáwọn. sáwọn bàbá yìí ló wá fi èmi àti ẹ wé èmi gun prado mo tún wá mọ́tò mi mo tún wá mọ́tò mi ń bẹ nínú wa tó ní mọ́tò mẹ́jọ ń bẹ nínú wa tí ń pààrọ̀ aṣọ mẹ́rin lójú lóòjọ́. àwọn bàbá yìí ó gbà wẹ̀ kó lẹ̀ ọdún ni bí sẹ́rí àṣẹ wọ́ọ̀nù wọn pé ẹ gbọ́dọ̀ gbà wẹ̀ kó lẹ̀ ọdún wọ́n pa á wọ́n láwọn dá àwọn fi dájọ́ síwájú Ọlọ́run. ẹni tó jáde tí ń ṣépè ẹ dákun kí ló dé tọrọ káyín la nílùú kan ju gbogbo ìlú yòókù lọ báyìí torí Ọlọ́run. àwọn bàbá wa tó yẹ ká ẹgbèjà wọn níjọ́sí ẹ jáde ẹgbèjà náà. gbogbo ọjọ́ táwa ń lọ kóòtù tá ń pò yí kóòtù àárín yìí ìbẹ́nu yín títún gbowó lọ́wọ́ ọmọkùnrin yìí nígbà yẹn títún lọ yọ gba owó lọ́wọ́ ẹ̀ nígbà yẹn àárín yín nígbà yẹn àárín yín ó ti wá jẹ́ pé nísìn ọ̀rọ̀ tó yẹ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú ẹ̀jẹ̀ wá mú lógò ganu sí ẹ fi tẹ̀ á la ọmọ olórin tí ń bẹ́ òkè yẹn ẹ̀gbórin tọkọ fún yín ni ìfẹ́ kọrin yẹn kí n má ba popularize ẹ̀ ó tiẹ̀ ti popular tẹ́lẹ̀ òun náà tún fa tiẹ̀ yọ jáde ẹ̀yin lẹ fà á ń bára yín dákà fi فيما قال فجرا ń bára yín dákà fi máa kọ́lá ò fàjàrọ̀. bí mo ṣe kìlọ̀ fún wa lọ́jọ́ síre lórí ọ̀rọ̀ Davido tí wọ́n lọ lọ kọrin ọlọ́lọ́ mosque tí gbogbo wọn jáde tí wọ́n ń ṣépè wọ́n ń ya gbogbo pósítà rẹ̀ mo kìlọ̀ ń gbẹ̀yẹ̀ mo ní this is not the best way to correct someone ẹni yóò ní listen sí yóò believe pé ètò òun ni let him see the reason tí ò fi yẹ kó ṣe ń tó ṣe yìí. ẹ dákun sọ ní kí wọn má gbórin Davido mọdò ní àárọ̀ yìí ẹ̀yin gbáǹkó tó lọ rẹrun pléènì mi lẹ́ni tó yẹ kẹ́ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùúrù explain fún kó realize mistake ẹ̀ kó náà wá ní ẹ fún mi nílẹ̀ kan kí n bá yín kọ́ mọ́sálásí. wọ́n á sọ fún yín pé ìpìlẹ̀ àwọn tó bí Davido mùsùlùmí gbogbo wọn ni kí ló dé tí gbogbo wọn kò ní Islam lẹ́ẹ̀kan náà kí ló dé tí wàhálà le kankan báyìí à ń bá eléyìí jà à ń bá tọ̀hún jà àwa gángan tó wá sẹ́tù láàrin ara wa. ìbára yín dákà fi fíìmà kọ́lá ò fàjàrọ̀. ìbára yín dákà fi kọ́lá ò fàjàrọ̀. Let's always try to show the radiant part of Islam. We need to show the beauty aspect of Islam. Let's showcase the beauty aspect of Islam instead of all these ugly incidents and utterances. Allah. Ẹ jẹ́ gbé ẹwà Islam jáde tí ó wù àwọn míì tí Islam ó fi wù wọ́n. Kì í ṣe èpè, kì í ṣe àti ìlérí asán tẹ́lòmí ò lè mú fukú olójú kan náà tó wà. Tí ó sì mọ̀ pé òun pàṣẹ fún sánmà. Ẹ jẹ́ àsìkò yìí àsìkò tá a gbọ́dọ̀ fi ẹwà Islam tá a gbọ́dọ̀ fi hàn ní. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju wal yawmal akhir wa dhakara Allah kathiran. Laqad kana lakum fi rasulillahi ó ti wà fún yín lára Ànábì wa Muhammad uswatun hasana, a good example, worthy of emulation, worthy of copying. A good example is there for you in the Holy Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Àpèjúwe tó ga jù ó ti wà lára Ànábì fún yín. Ọjọ́ wo la tó fẹ́ jọ Ànábì? Tí wọ́n bá ń pèèyàn ń ṣe súnà ẹni tí ń kọ́pì bá Ànábì ṣe ń sáyé ni. Ẹ mú èèyàn méjì kan jáde tá Ànábì ṣépè fún. Abu Lahab ṣépè fún Ànábì Ọlọ́run ló bá dá èsì padà ló fa tàbátì àdá. Ọmọ màjẹ́ káwọn èèyàn ọmọ yẹ̀yẹ́ tàbátì àdá tẹ̀ ń pariwo yìí.
ẹ̀yin tẹ́ ń pariwo ẹ̀sẹ̀ nínákàlẹ́ ẹ̀ lọ́wọ́ sẹ́ ṣiṣẹ́ ẹ̀sá igi mélòó lẹ ti fi dá wọ́n ń fún ìsìláàmù lápẹ́ báyìí kí lẹ rí fi dánwò àwọn olóṣèlú ń dà wá láàmú lọ́tọ̀ lọ́sì mélòó lẹ rí nǹkan kan ṣe lórí ẹ̀ ìsìláàmù ojú tí wọ́n fi ń wo àwọn àfáà láyé ẹjọ́ nǹkan ni wọ́n fi ń wò wá ń sìn o ẹ má gbàgbé pé arákùnrin kan ti wá àtàkà orúmọ àwọn àfáà táwọn tí wọ́n ṣe mùsùlùmí ti ń wò pé sọ àwọn àfáà òjò báyìí náà lọ tí wọ́n ò sì mọ̀ wípé òwe Yorùbá ní ọmọdé búròkó bojú wẹ̀yìn òòjọ́ kọ́ ní mú ni o nínú òwe Yorùbá ó lè má jẹ́ ti Islam kẹ́ni tí mo sọ débẹ̀ ibo la kọ́pì ànábì dé gbogbo ẹni tó jáde tí ń ṣépè tí ń bèébú ẹ wá ohun tó ṣẹlẹ̀ sànábì o òun la sì sọ pé a fẹ́ kọ́pì òun la sọ pé a fẹ́ jọ ànábì sá lọ sí Taif nígbà tí wọ́n fara nílùú Mẹ́kà ọwọ́ sá lọ sí Taif ó rò pé wọ́n á gbà òun sílẹ̀ wọ́n á fóun nílé wọ́n á fóun ní asylum kí Islam ó lè gòkè kó tó débẹ̀ àwọn fámìlì ìran Kùráìṣì ní Mẹ́kà wọ́n ti rán àwọn èèyàn tí wọ́n ti gẹṣin síwájú ẹ̀ lọ sọ́dọ̀ ọba rẹ̀ wọ́n ti lọ dínà mọ́ wọ́n ṣe ìbàjẹ́ tó pọ̀ ànábì débẹ̀ wọn àjọ farabalẹ̀ òkúta ni wọ́n fi sìn jáde wọ́n ń sọ lóko bí ìgbà tí ń sọ olè lóko ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lé ńgbà tí wọ́n rí pápá àwọn òka láti bá òkú ń bá ànábì bẹ̀ táwọn tí ẹsẹ̀ wọn ò bá wọ́n wá di ajá lé ànábì sáré jànàjànà ara òkú tí wọ́n sọ mọ́ ànábì ọba níwájú orí ẹ̀jẹ̀ bo gbogbo ojú ẹ̀ nígbà tí ànábì wá dé bọ́dà ló wá ṣàdúrà mọ́ lè gbàgbé táwọn mùsùlùmí ń lòdò ní àárọ̀ yìí láti fi gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run ànábì wa ní Allahumma ilayka asku dafa quwwati wa qilata hillati wa awani ala nas anta rabbi wa anta rabbul mustad'afin ila man takiluni ila ba'idi yatajamuni amu ila aduwwi malaktahu amri ànábì ní Ọlọ́run mi o ilayka asku dafa quwwati kanabi o tó wí bẹ́ẹ̀ abala kọ sílẹ̀ pé Jìbìrìlù sọ̀kalẹ̀ wá látòkè sánmà ó là nábì ìwọ làwọn èèyàn fòkò bá ojú ẹ̀ jẹ́ báyìí pàṣẹ fún mi ilẹ̀ Taif kí n sọ bẹ̀dẹ́rú Ọlọ́run mi ní kí o pàṣẹ tó bá jẹ́ pé n tó fẹ́ nìyẹn máa sọ ìlú yẹn dẹ́rú láàrin a seconds àtẹwúrẹ́ àtẹ̀yìn àti kòkòrò ọbẹ̀ kò ní jẹ́ nǹkan mọ́ láyé. níta nábì sọ fún Jìbìrìlù ni pé mi ò bẹ̀ ọ́ níṣẹ́ anábì wá dojú kọ lóhùn pé Ọlọ́run ìwọ ló gbé Jìbìrìlù dìde pé kó wá pè mí níjà Allahumma adi qaumi fa innahum la ya'lamun Ọlọ́run bá mi fọ̀nà mọ́ àwọn ọ̀ràn yìí wọ́n mọ̀ pé mi lànábì wọn ni tí wọ́n bá mọ̀ ni wọ́n ní sọ mí lóko ìrẹ Jìbìrìlù tí n bá ní kó pa wọ́n rẹ́ ń sìn wọ́n parẹ́ tọmọtọmọ àtìrán tí ń bọ̀ lẹ́yìn ni táwọn ò bá ṣe tèmi lẹ́ni àwọn àrọ́mọdọ́mọ wọn lè padà wá ṣe tèmi. sallallahu alayhi wa sallam. ìlú Taif òun ló wá di ìlú Islam lẹ́ni ọ̀kan nínú state tó wà London Saudi Arabia ni anabi wa ni Allahumma ilayka asku dafa quwwati Ọlọ́run mú pariwo wá sọ́dọ̀ rẹ̀ ọ̀lẹ́ni mi Ọlọ́run wà ní alanas wàkílàtà ìlàtì bí bó ṣe jẹ́ pé mi ò ní plan mi ò lọ́gbọ́n mi ò lété mo pariwo rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ bó ṣe jẹ́ pé mo wà nú ẹni tó yẹpẹrẹ jù láyé mi yẹpẹrẹ ní ẹ̀ńdà òkò bò mí iṣẹ́ rẹ̀ náà mo jẹ́ débẹ̀ mo pariwo rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run wà ní anta rabbi wa anta rabbul mustad'afin ìwọ lọ́lọ́run mi ilẹ̀ lọ́ba àwọn tó bá jẹ́ ọ̀lẹ́bí irú mi báyìí ilá man takiluni ibo ló tó fẹ́ lé mi lọ́ba Ọlọ́run ilá ba'idi yatajamuni sáwọn tí wọ́n jìnnà sí mi tí wọ́n fẹ́ pa èmi àti gbogbo mùsùlùmí ló tó fẹ́ lé mi lọ́ba ni amú ilá aduwwin malaktahu amri àbáwọn ọ̀tá mi tí wọ́n fojú hàn lọ́ fẹ́ kí wọ́n máa kọ̀ntró ayé mi Ànábì wá ṣàdúrà yẹn ó wá parí ẹ̀ síbi pé walastu ubali in lam takun bi ghadabun alayya tí Ọlọ́run ọba ti bínú sí mi èmi ò kíá ọ̀rọ̀ mi dọwọ́ rẹ̀ Ọlọ́run títí tó fi yọ́nú wa inni a'udhu bi nuri wajhik alladhi ashraqat bihi dhulumat ìmọ́lẹ̀ ojú ẹ̀ tí ó tàn yàrá sọ́kùnkùn tí ó sì dìmọ́lẹ̀ ni mo fi bẹ̀
wasallaha bi amra dunya wal akhirah ìmọ́lẹ̀ ojú ẹ̀ tó máa ń tún ọ̀rọ̀ ẹ̀dá ṣe láyé àtọ̀run ni mo fi bẹ̀. má jẹ́ kí n rí bínú rẹ̀, má jẹ́ n rí dààmú dààbò èyí tí wọ́n ṣe yìí kéré ìbínú rí ọlọ́run lọ́ga jù ń sánmà, má jẹ́ n rí bínú rí ọlọ́run. anábìrin ọlọ́run ní kàkẹ́ pẹ̀lú àdúrà tómi ẹkún. ó wá padà sí Mákà, òru ló fi yọ padà sí Mákà. mọ́júmọ́ ọjọ́ kejì lọ́lọ́run rán Jìbìrìlù sí pé lọ́ọ́ gbé wá ìrìn àjò tẹ́nìkan ò rìn rí láyé kọ́ wá rìn, kọ́ wá rí èmi ọlọ́run ọba ní sáàtì ọ̀la, kọ́ wá sálámọ̀ sẹ́mi ọlọ́run lókè sánmọ̀. ìrìn àjò tó jẹ́ pé tẹ́ ẹ bá gbẹ́rùn pléènì dání lẹ́yìn 5,000 years lẹ́ẹ̀tọ́ kan ibẹ̀. anábì lọ ọbẹ̀ láàrin alẹ́ sàárọ̀, ó dẹ̀ mú gbogbo ìròyìn wá tí sáyẹ̀nsì ò dẹ̀lé proof ẹ̀ rọ́ǹgì pé n tó sọ pé ń bẹ ń sánmọ̀ kọ̀ọ̀kan sí bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. n ti ń jẹ́ àwọn àfáànù ẹni tá a láàjọ nù, ẹni tí wọ́n kàn lóko tí wọ́n ṣe gbogbo ẹbí ìdánu sí ni wọ́n wí làwọn ń ṣépè rẹpẹtẹ tó báyìí, là ń fọmọ rẹ̀ ṣépè, là ń fìyàwó rẹ̀ ṣépè. ṣé ká tó lùzì òun náà, ṣé Islam ara rẹ̀ tí ì pé tẹ́lẹ̀ tẹ́ tó wá fẹ́ tì sí ibì kejì? ẹ fura pé à ń lùzì ọ̀pọ̀lọpọ̀. mo gbọ́ prógráàmù bàbá takú ti Jésù, ẹ kú làákàyè, bẹ́ẹ̀ tí prógráàmù yẹn gbomijé lójú mi bí ó ṣe jẹ́ pé olórí ẹlẹ́sìn Christianity ní ò ní làákàyè báyìí tí ó mọ̀ sí wa létí pẹ̀yìn mùsùlùmí. ẹ fura n ti ń ṣe yín yìí kì í ṣe lásán. ẹ̀yin mùsùlùmí ẹ fura, àwọn èèyàn ń ya kó nú ẹ̀sìn yín. bàbá takú ti Jésù ẹ̀yin máa padà síbi. ọlọ́wọ́n bá mi dúró tì yín, aṣọ agbára yín ò ní dọ̀lẹ́. níwọ̀n gbà tí ẹni tí kì í ṣe lẹ́sìn èèyàn bá ń kàánú ẹ̀sìn èèyàn, ó yẹ kéèyàn ó ṣí ọpọlọ sílẹ̀ pé a ti ń ṣe mistake. àwa nìkan kọ́ là ń bẹ láyé, àwa nìkan kọ́ lẹ́lẹ́sìn tí ń bẹ nílẹ̀ Yorùbá. kí ló dé tó le tó báyìí? à ń bára wa jà, à ń bẹ́lẹ́sìn míì jà. bẹ́ẹ̀ nìkan bá ṣe mistake kékeré báyìí, instead tá a fi daṣọ bò ó, ṣé ẹ lérò pé gbogbo ń táwọn àfáà ń ṣe ganuology wọn ò níṣẹ́ lọ́wọ́? ṣé ẹ lérò pé kò sírò ẹnu Christianity? wọ́n ń daṣọ bò nǹkan wọn ni. sí ò sírò ẹnu traditionalist ni, wọ́n ń daṣọ bò nǹkan wọn ni. wèrè dùn ún wò kò ṣe é bí lọ́mọ ni. àwọn ń daṣọ bò tiwọn, wọ́n dẹ̀ ń bẹ́yìn ìfẹ́ tiyín síta. àdẹ̀ronú káwò wípé tẹkulu lillahi madha iná tẹ̀lé kọ́ takunu lillahi madha iná tẹ̀lé kọ́. ṣàgẹ́lì tẹ̀lé fún sákàfì mọ́ látàtúndínríkù takunu lillahi madha iná tẹ̀lé kọ́ takunu lillahi madha iná tẹ̀lé kọ́. ẹ wá rí i ní parí, gbogbo ẹ̀yin àfáà, mo bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run, ẹ dákun ẹ ṣe sùúrù, ẹ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. ẹ má jẹ́ ó di nǹkan tí wọ́n fi mọ́, wọ́n ti fi ń bú Islam, wọ́n ti fi ń yẹpẹrẹ Islam. mo fọlọ́ ń bẹ̀ yín, ẹ gbàgbé ọ̀rọ̀ K1 the ultimate. ọwọ́ n tó sọ jáde tèmi gbọ́ yẹn, ẹ dákun ẹ kà kún pé ó ti sọ pé òun sọ́ọ̀rì, ó ṣe sọ́ọ̀rì kò ṣe sọ́ọ̀rì, ẹ fi yókù lẹ̀ fọlọ́. tó bá possible ẹ̀yàn délígẹ̀tì kan náà bá kó lè mọ̀ yí pé ẹ̀ tí òun dànù. n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀ tọ́rọ̀ yìí fi wáyé, kí ló fẹ́ gan-an? ẹ mọ̀ bóyá òun gangan ní pírọ́blẹ̀mù tarẹ̀ tó nídìí attention yín tó yẹ ká ìràn lọ́wọ́. you don't know. ìpìlẹ̀ tó wà fi ń kún tara tiẹ̀ lánìí nǹkan kan ò lè níwo ẹ̀sìn. kò sẹ́ni tó ní gbogbo nǹkan tán láyé, á ní nǹkan tó ń trọ́bù òun náà. lásán ẹ lérò pé ó wà aggressive níjọ́ ìnáwó yẹn ni, nǹkan kan ṣẹlẹ̀ tóun náà ò lè sọ fẹ́ nìkan ni. bẹ́ẹ̀ yà fà àbákúra yín lọ bàtẹ̀ bí ó ṣeéṣe kó sọ fún yín. bàbá wa kílẹ̀ Ìjẹ̀bú, bàbá wa ìmáàmù wa kílẹ̀ Ìjẹ̀bú, iṣẹ́ tẹ̀ ń ṣe bọ̀ látẹ̀yìn ni, Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. mo mọ nǹkan mẹ́rin mọ K1. èèyàn líle ni K1. K1 ó believe nínú brain ẹ̀ púpọ̀ jù. adley ló fi máa ń trust ẹlòmíì. K1 fẹ́ràn owó gan bí ọmọ Ìjẹ̀bú. ẹ̀yin Ìjẹ̀bú ẹ má bínú o. bọ́mọ Ìjẹ̀bú ṣe fẹ́ràn owó buhaya. ó ní nǹkan tọ́lọ́run fi dá ìlú kọ̀ọ̀kan. Ìjẹ̀bú mo tọrọ àforíjì o, torí mo tún bá lu yín ní Ramadan. àmọ́ K1 fẹ́ràn owó pọ̀.
bó dẹ̀ ṣe dáa kéèyàn fẹ́ràn owó náà nìyẹn bẹ́ẹ̀ kéèyàn fẹ́ràn owó kó tó máa ná ńlọ dáa. K1 ó wà highly principled ntọ́ba ló ń wo ṣe ni ó ṣe tí ọba ní ṣe ẹ̀ létí o ẹ̀ lè fọ́ọ̀sì ẹ̀ o ntọ́ba fẹ́ ṣe ni ó ṣe ẹni tí ó bá change decision yẹn yóò mú wálẹ̀ ní o ẹni tí bá ń súnmọ́ K1 nítorí kó lè rówó gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run má jẹ́ ọ̀rá síbẹ̀ o ó bẹ ọlọ́run kọ́ rán ọ sí ni tọ́lọ̀ ń bá rán K1 síyàn ó lérò pé ó jẹ́ kú mi tó jápọ́ ló bá jẹ́pọ́ lọ́run ló rán sí ọ bẹ́ẹ̀ tó bá kàràn owó báwọn èèyàn wa bí wọ́n ṣe máa fọwọ́ di owó ọmọ nípa ìdí ẹ̀ ọmọ nípa ìdí ẹ̀ kọ́lọ̀ mọ́ ti ṣubú ni kọ́lọ̀ wọn tún bá wa fà sókè jù bẹ́ẹ̀ lọ kọ́lọ̀ wọn ajá wọn ọmọ rẹ̀ ọyàn jújọ nǹkan lọ lójú ẹ̀mí ẹ̀ kọ́lọ̀ mọ́ payàwó ẹ̀ kọ́lọ̀ mọ́ bà bísínẹ̀sì ẹ̀ jẹ́ mọ́ ti K1 ṣubú ọlọ́run mọ́ fi ṣẹ̀sín mọ́ yẹ̀yẹ́ ẹ̀ kọ́sẹ́ni tó dáa tán láyé àwọn tèmi lè sọ nípa K1 ní tó bá ti wá nírú wọn tó bá fẹ́ kẹjà má béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ má dé expect anything ọlọ́run ní kó sọ fún kó ràn sí ẹ ọlọ́run bá rán K1 sí ẹ ó lérò pé o gbé oògùn fún jẹni níbi tí ọmọ tí máa ń ran àwọn èèyàn lọ́wọ́ dé ẹni ọlọ́run bá rán sí ẹni ọlọ́run bá sì rán sí ni bàbá ti wá nírú èèyàn bẹ́yẹn ẹ̀ mọ ọgbọ́n tẹ́ fi máa mú wálẹ̀ gbogbo ọmọ ò lè rí bákan náà gbogbo ẹ̀dá ò lè rí bákan náà pàápàá jùlọ mọ̀mọ́ tó bí lọ́jáde láyé K1 the ultimate ẹ fura ẹ tún kún fàdúrà dáadáa n tó ń ṣẹlẹ̀ tẹ̀léra wọn yìí ọ̀kan nù nǹkan mẹ́rin ni ó possible kó jẹ́ pé progress kan bọ̀ lọ́lọ́run kan ti àwọn nǹkan yẹn síwájú xasa iná lè mìíràn ní aláàkọ náà tẹ̀lé lè mí àní àwọn orin ńlá kan bẹ tó jẹ́ pé problem máa ń síwájú ẹ̀ ìkejì ó possible kó jẹ́ pé ẹ ti sẹ́lọ̀ níbì kan tọ́lọ́ nǹkan ń wò pé ẹ jẹ́ kí n fún ní wọ́nì ìkẹta ó ṣeéṣe kó jẹ́ pé màmá tó bí yẹn ni ọlọ́run ni ẹni tọ́lọ́run gbà lẹ́rú ni kí kúrò láyé ẹ̀ lọ́lọ́run kan fẹ́ kẹ́ ẹ mọ̀ pé irin ńlá kan já kúrò lára yín ó lè jẹ́ pé ní gbogbo nǹkan yẹn fi tẹ̀léra wọn tó bá wá rí bẹ́ẹ̀ ẹ kún fàdúrà Yorùbá máa ń pòwe wọ́n ní èṣù òsè kókò ẹ̀rù orí ẹ̀ lè sún ṣe ìkookò àtajá ni wọ́n jọjọ́ rẹ̀ kìnìún tó jọ̀gá wọn ó wá lóun fẹ́ kọ́lé nínú òwe àlọ́ ilẹ̀ Yorùbá ó ní kan lọ já koríko wá tóun àfi kọ́lé ajá dẹ̀ ti ṣe kìnìún tẹ́lẹ̀ ó mọ̀ pé tó bá rí òun yọ pa òun jẹ ó wá lọ bá ìkookò ọ̀rẹ́ mi ràn mí lọ́wọ́ tí n bá já koríko lọ ọ̀ràn di méjì ó ní kò ṣe nǹkan kan lọ já koríko tiẹ̀ àti tèmi kó o kó jọ àjọ máa wá rù lọ sílé kìnìún tó bá kù díẹ̀ tá a máa débẹ̀ nínú òwe àlọ́ ilẹ̀ Yorùbá not reality bẹ̀ tó kọ́yàn lẹ́kọ̀ọ́ tó bá kù díẹ̀ tá a máa dé ilé kìnìún koríko tiẹ̀ àti tèmi èmi ò gbèrú ìwà wa kó sínú koríko yẹn kò ní mọ̀ tí n bá ti débẹ̀ tẹ́mi bá ti sọ koríko yẹn sílẹ̀ gbàá báyìí koríko tèmi ni kí n tó sọ pé koríko tajá nì ìwọ bẹ́ jáde nu koríko yóò ti mọ̀ pé koríko ti ẹnìkejì tó bá bí mi léèrè máa ní mi ìmọ̀ bó ṣe débi koríko tèmi ìwọ̀nba ló lè halẹ̀ mímì ìkókò mọ́ wọ́n bá jọ àgírí wọ́n bá déwájú kìnìún búramúramù ó kí wọn káàbọ̀ ẹ̀rù bà ajá nínú koríko ajá bá ṣèkì bọ́dì kìnìún ní ìkókò èṣù ń ṣe é o iwájú mi náà lọ wà ní koríko rẹ̀ tó ń rí mi fi ní ṣèkì ẹrù orí ẹ̀ ń ṣèkì kìnìún ìkókò wá dá lóhùn nínú òwe Yorùbá ó ní èṣù òsè kókò kìnìún ọba o ẹrù orí rẹ̀ lèṣù ń ṣe ẹrù tí ń bẹ lórí ó dàbẹ́ ni pé èṣù ń ṣe èṣù òsè kókò ẹrù orí ẹ̀ lèṣù ń ṣe o K1 the ultimate ẹ ní ṣubú ẹ ní jayé wẹ̀yìn ẹ ní dẹni àná ẹ ní dẹni wọ́n máa tọrọ oúnjẹ fún lábáríkà Al-Qur'an ẹ lọ mú Islam yẹn lọ́kùnkúndùn bẹ́ẹ̀ ṣe súnmọ́ Ọlọ́run láti pilẹ̀ káwa ti mọ̀ yín ẹ tún súnmọ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ ẹ má torí nǹkan kan tó ṣẹlẹ̀ kẹ wá lẹ́ẹ̀sùn sẹ́yìn fún Islam Ọlọ́run lẹ́sìn kì í sàwọn àfa o èmi ò rojọ́ tèmi níwájú Ọlọ́run ẹ̀yin náà ó jẹjọ́ tiyín níwájú Ọlọ́run àwọn àfa náà ó jẹjọ́ tiwọn níwájú Ọlọ́run ọmọ akéwùgbàrú wí tó mo ní kí ẹ má ṣe ká nítorí pé rere
lÓlúwa fi san rere. Ẹ jẹ́ ẹ ṣe rere nítorí ọ̀la. Ẹ jẹ́ ẹ hùwà rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀la àyàfó Olúwa. Ẹni fẹ́ra lé ẹ bá lé sí Akéwùgbà Gold lò pọ̀. A ní thousands of acres of land ní gbogbo ilẹ̀ Yorùbá, especially along Ibadan Lagos expressway, along Ibadan Ìṣẹ̀yìn road. À ń ṣe promo lọ́wọ́ lórí àwọn ilẹ̀ wa, a máa retí yín. Ájì 2025 ẹ tẹ̀lé lé sí Akéwùgbà Gold. Àwọn èèyàn ti sanwó rẹpẹtẹ. Ájì 2025 Umura Ramadan kò ní pẹ́ tá a fi close ẹ̀. Mo ti ń kìlọ̀ fáwọn èèyàn ti pẹ́ pé kán tètè wọ́nà wá sanwó kán lè gba visa. Wọ́n stop visa Ramadan kí Ramadan tó dé, ẹ sanwó sílé iṣẹ́ wa, ẹ gbádùn Umura yín dọ́ba. Àjọ lọ náà ni pẹ̀lú yọ̀dá Ọlọ́run. Bákan náà ẹni ń wọ́pọ̀ ẹni ń wáyà a text message 08057818180. Ìlú òyìnbó lẹ́wà ní, ilẹ̀ Lárúbáwá ní, ilẹ̀ Chinese ní, ilẹ̀ Russia ní, Áfíríkà ní, Nàìjíríà ní, kò síbi tá à ní obìnrin àtọkùnrin sí. Àti Mùsùlùmí àti Christian òun là ń ṣe é fún. Bẹ́ẹ̀ tí Mùsùlùmí ó fẹ́ Mùsùlùmí, Christian ó fẹ́ Christian. A kì í dẹ̀sìn pọ̀ níbẹ̀. 08057818180. Ẹ mọ ọmọ yín wálé ẹ̀kọ́ wa, Royal Group of School. Àwọn ọmọ náà ó la àlùbáríkà ju àwa gan tá à ń kọ́ wọn lọ. Wọ́n la títóbi Al-Qur'an. 00350662122. 08057818180. Ẹ bá wa tẹ̀lé péèjì yìí nítorí ìtọ́lọ́hùn. A ṣẹ̀ṣẹ̀ open péèjì yìí ní Al-Wazir TV lórí Facebook. Àwọn péèjì wa tá ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn alágbára ọ̀dà katakítí ti dàgbà lọ́tún lọ́sì. Ẹ bá wa follow péèjì yìí wìtìwìtì. Ọlọ́run ó follow ẹ̀yin náà. Subhana rabbika rabbil izzati amma yasifun.